jẹ́ olódodo ènìyàn àtònìyàn yóò pé àárín àwọn ènìyàn àsìkò rẹ̀. Nóà bá Ọlọ́run rìn. Nóà ní ọmọkùnrin 3. Orúkọ ọmọkùnrin àkọ́kọ́ ni Sẹ́mù, orúkọ ọmọkùnrin èkejì ni Ṣámù, orúkọ ọmọkùnrin ẹ̀kẹta ni Jáfẹ́tì. Gbogbo ènìyàn ló kú fún ìwà ìbàjẹ́ ojú Ọlọ́run, wọ́n sì fún ìwà ìpáǹle kú eré ilẹ̀. Ọlọ́run sì wo ohun yẹn ń ṣẹlẹ̀ eré ilẹ̀, ó sì rí péré ayé kú fún ìwà ìbàjẹ́ nítorí péré gbogbo ènìyàn ní í ṣe ibi. Èyí náà Ọlọ́run sọ fún Nóà péré, mo ti ṣe ìpinnu ó ti lè pa gbogbo ohun yẹn mọ́ dárẹ́ nítorí péré ìtorí àwọn ènìyàn ní ilẹ̀ fún kú fún ìwà ìpáǹle. Màá pa ilẹ̀ rẹ àmọ́wẹ́ fún igi dáadáa kan ọkọ̀ ojú omi lílá kan. Ẹ ṣe àwọn ìkọ̀kọ̀ sínú ọkọ̀ ojú omi lílá náà. Ẹ fọ ọ̀dà ilé rẹ̀ iná tí òde rẹ̀. Wò ó, ìpọ́nmọ́ kan ọkọ̀ ojú omi lílá náà sí rè. Gúgù rẹ̀ á jẹ́ 100 ìgbọ̀wọ́. Fífẹ̀ rẹ̀ á jẹ́ 50 ìgbọ̀wọ́. Gíga rẹ̀ á jẹ́ 30 ìgbọ̀wọ́. Ẹ ṣe àtàsérí ọkọ̀ ojú omi lílá náà. Ẹ fọ ọ̀fọ̀ yóò tó ìgbọ̀wọ́ kọ̀ọ̀tù sáàrin àtà àti eré ọkọ̀ ojú omi lílá náà. Ẹ ṣe ikọ̀ ọkọ̀ ojú omi lílá náà sẹ́gbẹ̀ẹ́. Ẹ kan ọkọ̀ ojú omi lílá náà ìhà alájà 3, ọ̀kan sàlẹ̀, ọ̀kan rìn méjì, ọ̀kan òkè. Mọ̀ sì mú ìkún omi wá sérí ilẹ̀. Ó ti lè fún pa gbogbo àwọn òye mí abẹ́ ọ̀ràn rẹ̀. Gbogbo ohun yóò wé eré ilẹ̀ ní máa parẹ́. Àmọ́ màá bá ẹ dá májẹ̀mú mi. Ẹ wọ iná ọkọ̀ ojú omi lílá náà, ìwọ àtàwọn ọmọ rẹ̀ wọn, àti ìyàwó rẹ̀ àtàwọn ìyàwó ọmọ rẹ̀ wọn. Ẹ sì mú méjì gbogbo àwọn ẹ̀dá alààyè akọ kan àtabo kan wọ iná ọkọ̀ ojú omi lílá náà fún wọn lè wọ ẹ̀yẹ pẹ̀lú rẹ̀. Eríṣiríṣi àwọn ẹyẹ ojú ọ̀run, eríṣiríṣi àwọn ẹran ẹlẹ́sẹ̀ 4 àti eríṣiríṣi àwọn ẹran yìí fàyàfà méjì wọn lè máa wà dọ̀fẹ́ fún wọn lè wọ ẹ̀yẹ. Ẹ sì mú eríṣiríṣi àwọn oúnjẹ ó máa tọ́jú dání fún ìwẹ̀ pẹ̀lú wọn lè jẹ. Nóà sì gbọ́ràn, ó sì ṣe gbogbo àwọn wọn náà ìpè Ọlọ́run pàṣẹ rẹ̀ fún.